Imú níkà kò já gbóòórùn àṣebi. Tí mú ọ̀bá níkà a máa gbóòórùn àṣebi. Àmọ́ torí ìkà tí imú ní kò já gbóòórùn àṣebi. Báwo lẹ ṣe ṣe tẹ́ ẹ fi kó àwọn ọmọ lọ nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ògbómọ̀ṣọ́ láti bí ọ̀sẹ̀ mẹ́ta tá a gbọ́ pá tá a gbọ́ po? Ẹ wá gbọ́ àṣírí ọ̀rọ̀. Ẹ bọ́ bí ẹ wá gbọ́. Ẹ dákun, èèlò ló kù báyìí tá a máa gbé fún àwọn bọ́ńdíìtì, àwọn ajínigbé nílẹ̀ Yorùbá, bóyá ká tètè san kó tó pẹ́, kó tó di pé ṣe bí sùkúù ni wọ́n lọ báyìí, kó tó di pé wọ́n máa wọlé ìwòsàn, kí wọ́n tó máa wọlé ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí, torí bí wọ́n ṣe ń ṣe láwọn ìlú yòókù nìyẹn, kí wọ́n tó ya wọnú ọjà láti máa kó èèyàn bíi bàbá ìṣòwà, kí wọ́n máa kó wọn wọgbó lọ réré. Ẹgbẹ́ ìlú lókun tẹ́ ẹ fẹ́ balance àwọn tẹ́ ẹ tà wá fún. Ìbéèrè tá a máa béèrè náà rèé, àti pé báwo la ṣe débẹ̀, ìdí táṣírí yìí fi tú rèé. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n a máa ṣe bákan náà, tá ṣe èrè àní máa ń yàtọ̀. A ṣẹ̀ṣẹ̀ máa wí, a ṣẹ̀ṣẹ̀ máa pa á lọ ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ máa kéde ẹ̀ pé níbo lẹ bá wa dé yìí, ẹ̀yin ìran wa, níbo lẹ gbé wa dé, níbo lẹ gbé wa wọ̀ gangan, ẹ̀yin aṣíwájú wa. Eléyìí mú káwọn ọmọ Nàìjíríà ó dìde, àwọn pápá àwọn ọmọ Yorùbá wọ́n dìde, wọ́n pè fún ìjọba, wọ́n pé tó ìjọba ológun bá kókó wá gbàjọba ìjẹ́ ọ̀sán. Bàbá Bọ́lá Tinubu a sì wò pé ìran Yorùbá leléyìí, bó la ti fẹ́ ṣe. Ẹ dákun, ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí o, kẹ́sì bá ń bá mi kọ síbẹ̀ pé orílẹ̀-èdè Yorùbá ní kíákíá, kí a bá lè ṣe kíni, ká bá lè bọ́ lóko ẹrú tá a wà yìí. Àmọ́ èlò ni wọ́n tà? Báwo làṣírí yìí ṣe tú gangan? Gbogbo ẹ̀ lẹ́ máa rí wò nínú fídíò yìí, gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́. Ẹ dákun, ẹ bá ń farabalẹ̀ wò, ẹ bá ń farabalẹ̀ share ẹ̀, ẹ jẹ́ ó wọ̀ gbòòrò ayé lọ. Ẹ wojú àwọn rojú àwọn amòòkùnṣèkà èèyàn, àwọn ọ̀ka èèyàn tí wọ́n jẹ́ kí àwọn ọmọ wa wà nínú igbó tí láti bí òṣùpá, ó ti ń lọ bí òṣùpá kan díẹ̀díẹ̀ báyìí, tí wọn ò sì tí ì nírètí ọjọ́ báyìí ni wọn ó kó wọn jáde padà. Táwọn tó wà ń bẹ̀ gan ò sì tí ì nírètí pé báyìí ọjọ́ báyìí làwọn máa jáde, tí ìròyìn sì ti ń tẹ̀ wá lọ́wọ́ pé àwọn ọmọ yìí ti ń kú lọ́kọ̀ọ̀kan. Àwọn àgbàlagbà ńkọ́? Àgbàlagbà mélòó lẹ́rú tí wọ́n fojú ẹ̀ síta nínú àwọn tí wọ́n ní wọn kó lọ? 2 péré ni. Kí lẹ mọ̀ bó ti ṣẹlẹ̀ sáwọn yòókù? A sì láwà lórílẹ̀-èdè nọ́mbà 3 ní Áfíríkà tó lágbára jù, tó lóhun ìjà ojú tó lè jagun jù. Nọ́mbà 38 àbí 37 ni wọ́n in the world, ni wá ní the world. A ní ọ̀rẹ́, àlíyè kan tó lè bá wa, tó lè gbèjà wa níjọ́ ogun balẹ̀, tá a lè lọ sáré pípẹ́ dákun. Àwọn karambà ní tá a lọ kó láti Niger, Libya, Kogi, South Africa ni wọ́n máa yọ wá lẹ́nu. Báwo la ṣe débí? Ọ̀nà wo la gbà débí? Náà lẹ máa wò bí ìran, òun lẹ máa farabalẹ̀ gbọ́. Tẹ́ àṣírí yọ, ẹ̀yin náà wá gbé níbo láti, ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ọ̀yá ẹ bá ń farabalẹ̀ wò. Ọ̀rọ̀ tó bá gba bí ẹkún, ẹ̀rín là fi ń rí. Àmọ́ tẹ́ ẹ bá ti fẹ́ wò, ẹ má jẹ́ nǹkan aláta o, ọ̀yá kẹ́ ẹ farabalẹ̀ wò. Ó lè máa wà emotional, mo gbọ́dọ̀ sọ fún yín, bọ̀ ẹ hold ẹ̀, kẹ́ ẹ farabalẹ̀ wò, kẹ́ ẹ lè bá a mọ̀ wípé kólúkúlùkù wá sì lè mọ̀ bá a ṣe gbéṣẹ̀ àti nǹkan téèyàn ṣe lásìkò tá a wà yìí. Àwọn kankan wà tó gbọ́dọ̀ ṣe o, àwọn kankan wà tó gbọ́dọ̀ máa ṣe nírú àsìkò tá a wà yìí. Ọ̀yá ẹ jẹ́ ń gbé yín, ẹ̀ṣọ́ ń bẹ̀ òmùrè. TV, ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko. Ẹ ṣé tẹ̀ ń wò wá. Federal government, ìlú lẹ gbà lọ́wọ́ àwọn tẹ́ tà wá fún. Ìjọba àpapọ̀, èló lẹ gbà lọ́wọ́ àwọn orílẹ̀-èdè alásọmọgbè tẹ́ tà wá fún, tẹ́ ta ogún ìbí wa fún.
FG èló gẹ́gẹ́gẹ́ lówó ọ̀hún tó fi jẹ́ pé ẹ̀mí wa lè fi dúró. Kí ló dé tó yẹ pé àwọn bàbá ló jẹ èso àjàrà àwa lè yín kẹ́ federal government? Kí ni àjọsọ yín, kí ni àdéhùn yín lọ́wọ́ àwọn alámúlégbé orílẹ̀-èdè wa tí wọ́n wà ń kógun jà wá tẹ̀tà wá fún? Gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n ní wọ́n kógun jà wá yìí wọ́n ní kún èṣe orílẹ̀-èdè yìí wọ́n ní bíi Niger bíi Chad bíi Cameroon wọ́n sá ní gbogbo àwọn orílẹ̀-èdè yìí kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn orílẹ̀-èdè míì wà ń bẹ̀. Ìlú lẹ gbà lọ́wọ́ wọn tẹ́ fi ẹ̀mí wa dúró fún wọn. Federal government tí ìlú lẹ gbà lọ́wọ́ wọn. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ design ìyà yìí fún wa lórílẹ̀-èdè yìí? Gbogbo ègún tó wà náà Bíbélì yìí ẹ̀yin àtàwọn ìdílé yín lẹ máa pín. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ design ìyà yìí fún wa lórílẹ̀-èdè yìí? Ṣé mọ̀ pé bẹ́ẹ̀ bá wọ mọ́tò ẹ̀gùn pléènì ẹ̀gùn jẹ́ẹ̀tì ṣé sì mọ̀ kó gùn ni òun ni ó ṣèdájọ́ yín ẹ̀ ní lọ́jọ́ alẹ́ tó dáa o. Àtúbọ̀tán yóò ní sùn ẹ dákun bó la wá àjà sí báyìí lórílẹ̀-èdè yìí kò yé mi mọ́. Àwọn ọmọ tó ń ṣe wáyẹ̀kì lánàá ní Kogi wọ́n tó lọ àtáàkì wọ́n pa vice principal wọ́n pa ọmọ ọdún 6 wọ́n pa ẹnìkan èèyàn 3 ni wọ́n pa pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti ìgbìyànjú àwọn elétò ààbò ni wọn ò ṣe ráwọn èèyàn jí kó lọ. Federal government kí làjọ sọ yín àtàwọn orílẹ̀-èdè tàwa fún? Ẹ dákun tó rọ lọ́wọ́ àwọn yẹn ní kólógun má gbàjọba kólógun má gbàjọba. Ṣé tólógun bá gbàjọba ṣé kò fẹ́ pè wá pẹ̀lú gbogbo eléyìí tá à ń fojú rí? Ṣé tólógun bá gbàjọba orílẹ̀-èdè ṣé kò fẹ́ pè wá ju gbogbo ohun tá à ń fojú rí yìí lọ? Ẹ̀yin ẹ dákun ẹ ṣàánú mi kò yé mi mọ́ kò yé mi mọ́ kò yé mi mọ́ a lè súnnú lé mọ́ kò yé mi mọ́ ogbẹ́ ti dàrú. Federal government kí lẹ gbà lọ́wọ́ àwọn tẹ́ tà wá fún wọn ní gbogbo àwọn tí ń dà wá láàmú ìwọ̀n ní Chad ni wọ́n ní Niger ni wọ́n ní Cameroon ni wọ́n ẹ̀sìn kọ ẹ̀ ṣe nkẹ́kẹ́ sí ẹ̀ ṣòfò tọmọtọmọ ni o. Federal government gbogbo ẹ̀yin láti day one tẹ́ mọ̀ ń pa kínní àtìrẹ́dírẹ́ yín àtọmọdọ́mọ yín wọ́n ṣègbè ní gbogbo ohun tẹ́ bá fi ọjọ́ alẹ́ àárọ̀ yín kójọ yọ parẹ́kẹ́ tó kù láyé ni o. Gbogbo ẹ̀yin tẹ́ design ìyà yìí fún wa lórílẹ̀-èdè yẹn ṣe rí ibú ni o tí yín ò ní gbé. Federal government ìlú lẹ gbà lọ́wọ́ wọn rí torí gbogbo èèyàn ló ń sọ gbogbo àwọn èèyàn ló mú Gumi sọ́wọ́ pé Gumi ó ń gbà bọ̀dẹ̀ Gumi ó ṣe gbá Gumi dẹ̀ ń dúró lórí pọ́ǹtì wípé gbogbo àwọn tó ń ṣe kíní federal government mọ̀ wọ́n mọ̀ ń pa ẹ̀. Gbogbo interview tí Gumi ṣe Gumi ó dẹ̀ yóò máa hámà ẹ̀ yóò máa dúró lérí pọ́ìntì pé gbogbo àwọn tí ń ṣiṣẹ́ federal government mọ̀ wọ́n ṣebí tó ń bá ń lọ wọ́n fòun lọ́lọ́pàá wọ́n fòun sójà wọ́n fòun gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí ó tẹ̀lé òun lọ federal government mọ̀ ń pa àwọn gbogbo wá sì ń bú Gumi ẹ̀yọ kan ṣoṣo. Ẹ̀yin ìjọba àpapọ̀ èló lẹ gbà lọ́wọ́ àwọn elélédè amúlégbè tí wọ́n fi kó wa lẹ́rù wọ́n ti ń kó wa lẹ́rù lọ wọ́n ti ń kó wa láyà jẹ. Ẹ dákun ṣé kí ológun kúkú má wàá gbàjọba? Ṣé kí ológun kúkú má gbàjọba? Ṣé kí ológun kúkú má wàá gbàjọba? Ṣé kí ológun kúkú má wàá gbàjọba ju gbogbo eléyìí lọ? A lè sùn ká fojú lé irun mọ́ a lè ronú kẹ̀kẹ́ mọ́ kódà àti a lè ronú ọjọ́ iwájú mọ́ báyìí nísìn. Ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní rò wá náà pé tó ṣe ń survive ẹ̀ ṣé mi ò rí tẹ̀sán ṣùgbọ́n yìí ò ní gbé mi lọ ohun tó kún tá a rò ní. Ẹni tó bá ronú lé kíkọ́ ní ìsìn ronú mọ́tò títọ́ ń ronú nǹkan nísìn á jẹ́ pé kẹ̀kẹ́ ń ṣe lọ́pọlọ á jẹ́ pé kò lọ́pọlọ kò ní làákàyè. Gbogbo ẹni tó bá ń jí láàárọ̀ ní ìsìn tó yẹ pé ó ronú bí ó ṣe kọ́lé alárànbarà ó ronú bí ó ṣe ra mọ́tò jẹ̀ǹjẹ̀ ni á jẹ́ pé kò sọpọlọ lérí ẹ̀. Torí ikú lónìí ọ̀rọ̀ lọ́la ṣé kú òní ọjà àjọrọ̀ tí ń bọ̀ lọ́la. Ẹni tó kàn lọ́mọ̀ the old vice principal tó ti ń ronú pé lọ́jọ́ kan ṣoṣo ọjọ́ kan òjọ̀ kan tóun ní òfin ọwọ́ òun gba ẹ̀ tóun lówó ìjọba 35 years in service tóun celebrate òun náà yìí pé tó òun náà ṣe retirement òun tóun sì ń gbàdúrà yìí pé tó kíjọba sìn òun ju bóun ti sìn ìjọba lọ kóun farabalẹ̀ gba ẹ̀ tóun lọ́wọ́ ìjọba ìtọ́pọ̀ àwọn náà ọ̀pá alánà. Ẹ dákun tó Ọlọ́run ṣe ní ìsìn ìṣe inú èèyàn máa ronú kọ́kọ́lé àbí kọ́ra mọ́tò ní báyìí
ṣé náà ohun téèyàn máa rò ní àbẹ́yàn máa rò náà bí ó ti survive mú ta kóra wa síbi ta ti bára wa yìí. Federal government èló lẹ gbà lọ́wọ́ wọn. Bàbá lè ṣe tẹ́nísì akọ ọ̀bọ̀ wípé a máa ṣẹ́ díẹ̀díẹ̀. Èló lẹ gbà lọ́wọ́ ṣáàjì, èló gbà lọ́wọ́ Niger, èló gbà lọ́wọ́ Cameroon. Tàbá lè da san báyìí nísìn akọ ọ̀bọ̀ wípé a máa ṣẹ́ díẹ̀díẹ̀. Akọ ọ̀bọ̀ wípé kí wọ́n jẹ́ kó gun omi, kí wọ́n jẹ́ ká lálàáfíà, kí wọ́n jẹ́ ká wà ní ẹ̀rọ ojúṣayé wa. Àwọn ọmọ ní wáyẹ́kì tí wọ́n tún ń ṣe wáyẹ́kì lánàá. Wọ́n tún lọ àtáàkì wọn. Federal government gbogbo ẹ̀ tẹ́ dísáyà yìí fún wa lórílẹ̀‐èdè yìí ẹ̀ ní lọ́jọ́ alẹ́ tó dáa. Gbogbo ẹ̀ tẹ́ dísáyà yìí fún wa lórílẹ̀‐èdè yìí gbogbo ohun tẹ́ bá fi àárọ̀ yìí kójọ yóò bàjẹ́ lójú ẹ̀mí kó tó dọjọ́ alẹ́ yìí ni. Àwa náà lọ́pàá kìnìsì ń gbómọ lórí. Àwa tá à ń bẹ lọ́hùn lọ́pàá kìnìsì ń gbómọ lórí. Àwa tí ó jẹ́ wípé ọ̀la ọ̀ṣágbé kódà àwa kí n ti ẹ̀ta pátá dìde inú ẹ̀rọ̀fọ̀ làwa kẹ́ǹtì dìde àwa ní gbómọ lérí. Wọ́n sì sọ pé wọ́n mọ̀ bí wọ́n ti lè trace àwọn kínní, wọ́n mọ̀ bí wọ́n ti lè ṣẹ́gun federal government. Ó yẹ sọ fún mi ọ̀nà ẹgbà tẹ́lẹ̀ fi ń try ẹ̀ ń gbìyànjú láti conquer insecurity. Ọ̀nà wo lẹ sọ pé ń gbà tẹ sọ pé adìẹ yìí ń làágùn, adìẹ wo ló ń làágùn, ibo làdìẹ yìí ti ń làágùn, ibo lẹ ti ń ṣiṣẹ́, kí ni ìgbìyànjú yín, kí ni làkàkà yín tẹ́ fi fẹ́ sọ pé tẹ́ fi sọ fún wa pé ẹ̀ ń gbìyànjú. Nígbà tí wọ́n ń jẹ́ kó máa yé wa pé ẹ mọ̀ bẹ́ẹ̀ ti lè ṣẹ́gun kí ni ẹ mọ̀ bí tí wọ́n wà. Wọ́n sì ń jẹ́ kó yé wa pé àwọn kí ni yìí ṣe Nàìjíríà kún ẹ ṣe torílẹ̀-èdè yìí kí ló dé báyìí. Wọ́n ní wọ́n ṣe orílẹ̀-èdè yìí wọ́n ṣe ọmọ bí wọ́n ní Niger, Chad, Cameroon gbogbo ẹ̀ papọ̀ ni wọ́n. Local government ogun ni, state level wàhálà, federal government ní ọwọ́ ọ̀la tó wà. Federal government èló lẹ gbà lọ́wọ́ àwọn tẹ́ ta wá fún, èló lẹ gbà lọ́wọ́ àwọn tẹ́ ta wá fún. Bàbá lè sẹ́lẹ̀ kẹ́lẹ́ a máa sẹ́ díẹ̀díẹ̀. Wọ́n jẹ́ kó máa yé wa pé àwọn kinní yìí orílẹ̀-èdè tí wọ́n ti wá kì í ṣe ẹyẹkan kì í ṣe méjì. Wọ́n jẹ́ kó máa yé wa pé gbogbo nǹkan ogun ìjà tí wọ́n ń kó táàrin lọ́wọ́ wọn yẹn àti orílẹ̀-èdè wọn ni wọ́n ti kó wá. Wọ́n sì ń gba orílẹ̀-èdè yìí lọ. Federal government ọ̀yà ń bulẹ̀ tí ń gbìyànjú ìyẹnjú wo lẹ́ ń gbà. Ẹ má bá mi share fídíò yìí, ẹ má bá mi drop comment, ẹ má bá mi share fídíò yìí. Bí bá ṣe fẹ́ kó rí ẹ má bá mi share, ẹ má bá mi drop comment, ẹ má bá mi drop comment ẹ̀jọ̀ nítorí ẹ má bá mi share fídíò yìí, ẹ má bá mi drop comment nítorí Ọlọ́run ẹ ṣàánú. Gbogbo wa kọ́ la lè face camera ṣùgbọ́n àwa tá a bá ní lọ́kàn tá a ń gbìyànjú tá a ń pa kìtìmọ́ láti face camera, please help us share this video. Ẹ dákun torí Ọlọ́run gbogbo wa kọ́ la lè ní lọ́kàn láti lè face camera, gbogbo wa kọ́ la lè sọ̀rọ̀ lójú camera ṣùgbọ́n àwa tá a bá ń gbìyànjú ẹ bá wa share kó kárí oko. Èló ní federal government tà wá, èló ni wọ́n tà wá, kí ni àjọsọ wọn, kí ni àjọsọ wọn, kí ni wọ́n jọ sọ, kí ni agreement tí wọ́n rí ṣì, kí ni agreement tí wọ́n rí ṣì tí wọ́n fi sọ pé ẹ̀mí wa làwọn fún máa sẹ́. Kí ló dé tó yẹ pé àwọn kankan ló jésù àjàrà tó yẹ pé àwa kan ní kí ni ẹwà ń gbọmọ lórí. Ẹ jọ̀wọ́ ẹ má bá mi share fídíò yìí. Just yesterday àwọn ọmọ tó tún ń ṣe wáyẹ́ẹ̀kì wọ́n tún lọ àtáàkì wọn ní Kogi pẹ̀lú help àwọn security ni wọ́n fi rí yẹn jí kó lọ ṣùgbọ́n èèyàn 3 ni wọ́n pa lẹ́sẹ̀kẹsẹ̀. Vice principal tó ti ń gbàdá kó ń fọwọ́ òun pẹ́ tóun lọ́wọ́ ìjọba kó ń fẹ̀yìntì kó ń náà sì gbèrè gbogbo wàhálà wọn ti waste ẹ̀. Federal government níbo la ti gẹ̀ẹ́tì ẹ̀ rọ́ǹgì. Àwọn èèyàn ní Ọlọ́run ti kọ orílẹ̀-èdè wa sílẹ̀, ṣé lóòótọ́ ni? Ṣé Ọlọ́run ti kọ Nàìjíríà lẹ̀ ni? Ṣé Ọlọ́run ti kọ Nàìjíríà lẹ̀ ni? Ṣé Ọlọ́run ò sí ní àtiwá mọ́ Nàìjíríà tí gbogbo ẹ̀ ṣe rí bó ṣe rí? Ikú lónìí ọ̀rọ̀ lọ́la, ṣé kú òní ó jà àjọrọ̀ tí ń bọ̀ lọ́la ni? Níbo la ti gẹ̀ẹ́tì ẹ̀ rọ́ǹgì federal government? Èló lẹ tà wá fún àwọn ṣáàjì Niger, Cameroon àti gbogbo wọn bẹ́ẹ̀. Èló lẹ tà wá fún wọn, èló lẹ tà wá fún wọn, èló lẹ gbà lọ́wọ́ wọn. Kí lẹ fi gbà? Ṣé fi gba ipò ni? Ṣé fi gba ọlá ni? Kí lẹ fi gbà? Torí pé mi wà lẹ fi dúró. Federal government kí lẹ gbà lọ́wọ́ wọn? Kí lẹ gbà lọ́wọ́ wọn tẹ́ fi sọ pé apá wọn lẹ ń ṣe? Tẹ́nìkan bá sọ kẹ́kẹ́ tó sọ 8 speech sí ìjọba
láàrin 24 hours wọ́n track ẹ̀ down. Àwọn kìíní ìsìn ṣe fídíò, wọ́n ṣe live, wọ́n ṣe TikTok, wọ́n ṣe gbá, wọ́n ṣàwò. Wọ́n sì post ẹ̀ bọ́n ṣe ń slaughter àwọn èèyàn, bọ́n ṣe ń gbà ẹ̀, bọ́n ṣe ń dúnbọ̀ àwọn èèyàn. Federal government tí ẹni kankan track inú wọn. Àwọn ọmọ ológun wa náà tí wọ́n wà lójú ogun ẹ̀dẹ̀ ń waste wọn ń fẹ̀mí wọn ṣòfò lójoojúmọ́. Àwọn tí wọ́n sọ pé I pledge to Nigeria, my country, to serve Nigeria with all my strength. Ó sì wọn wá fi strength serve mọ́, life wọn ni wọ́n wá fi serve. Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run ṣàánú wa. Orílẹ̀-èdè yóò dùn gbé mọ́, orílẹ̀-èdè yóò rọrùn mọ́. Gbogbo wọn wà ń gbénu hílà yìí lọ, àwa ń gbénu ní ìbẹ̀rù, à ń gbénu rí pé ta ni yóò kàn, níbo ló kàn tá tún mọ̀, níbo ni wọ́n tún bọ̀ tá tún lè sọ. Bá ṣe ń gbé láìpẹ́ wa ní gbogbo lójoojúmọ́ báyìí ni. Who is next? Where is next? Ní gbogbo wa fi ń gbégbé ayé wa báyìí. Federal government láti day one gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ sípa kínní testimony àbáyọ tẹ́ kọ̀ tẹ́ ṣe gbogbo ohun tẹ́ bá fi àárọ̀ yìí kó jọ lójú alẹ́ yìí ẹ jẹ́ ní lójú alẹ́ tí ó fi parun o. Wọ́n ní a máa ṣe pé mò ń gbà wọn là ní ṣe pé à ń gbàdúrà ṣùgbọ́n àwọn òrè yóò jádúrà ó gbà. À ń gbàdúrà, àwọn ìjọ Ọlọ́run ń gbàdúrà, àwọn èèyàn Ọlọ́run ń kórajọ pọ̀ gbàdúrà ní gbogbo ìgbà ní gbogbo àkókò. Ṣùgbọ́n lórí burúkú àwọn ìjọba àpapọ̀ tí wọ́n wá nǹkan ṣe sí kíni wọ́n jẹ́ kádúrà ó gbà. Ẹ̀wọ̀n àwọn tí wọ́n lọ wà nínú gbogbo for the past going to 30 days now, going to 1 month tí wọ́n ti wà nínú igbó. Àwọn tí wọ́n kó ní Kòmọ́ṣọ́ ọwọ́ Ọlọ́run ni wọ́n wà, àwọn tí wọ́n kó ní Kwara ọwọ́ Ọlọ́run ni wọ́n wà. Àwọn ọmọ tó tún ṣe wáìkì lánàá, ẹ̀wọ̀n kìíní yóò yé mi mọ́, kò yé mi mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní Boko Haram, pé Boko Haram ni wọ́n. Nígbà tó yá wọ́n ní wọ́n di terrorist. Nígbà tó yá ní sí bandit, wọ́n ṣe ń pààrọ̀ orúkọ. Ẹ̀wọ̀n wọ́n ṣe ń pààrọ̀ orúkọ, wọ́n ṣe ń pààrọ̀ orúkọ. Ibo la tí wọ́n á já sí báyìí kò yé mi mọ́. Federal government ẹyẹ fàyè wa takáìtì tẹ́ bá fẹ́ ṣe rí ibú tọmọtọmọ, tẹ́ bá ṣègbè tọmọtọmọ. Federal government ìlànà tí wà lápọ̀ tó èyí ló lè gbà lọ́wọ́ àwọn tẹ́ tà wá fún lórílẹ̀‐èdè yìí, èyí ló lè gbà lọ́wọ́ wọn, èyí ló lè gbà lọ́wọ́ wọn tẹ́ fi kọ́ tí ògbọ̀n yìí sí gbé àwa mẹ̀kúnnù, èyí ló lè gbà lọ́wọ́ wọn tẹ́ fi kọ́ tí ikú tẹ́ fi wo ọ̀gbẹ́ wa tẹ́ wo sáìdì wa rárá, èyí ló lè gbà lọ́wọ́ wọn tẹ́ pẹ́ mi tiwa lẹ́ fi ń ṣàtẹ̀gùn, èyí ló lè gbà lọ́wọ́ wọn tẹ́ fi jẹ́ kọ̀ọ̀kan tí wọ́n balẹ̀ tẹ́yìn dẹ́ sùn tẹ́ ọrùn, èyí ló lè gbà lọ́wọ́ wọn tẹ́ fẹ̀mí tiwa dúró fún wọn. Federal government kò yé wa mọ́, kò yé wa mọ́. Àní ní táìmù tá a wà yìí sẹ́, gbogbo ẹni tó bá tán ro náà pé òun fẹ́ kọ́lé kẹrẹ ńláńlá, òun fẹ́ ra mọ́tò bọ̀gìnì kẹ̀kẹ́ ń ṣe lọ́pọlọ ni. Mo fi gbogbo ẹnu sọ, ìkẹ̀kẹ́ ń ṣe lọ́pọlọ ni. Torí àwọn tó kọ́lé ńlá tó ra mọ́tò bọ̀gìnì kẹ́ nísìnyí wọn ò lè sún bẹ̀ mọ́. Àwọn tó ní mọ́tò ńláńlá ní gbòòrò nísìnyí wọn ò lè gbé jáde mọ́. The fear of unknowing kò jẹ́ kí everybody lè rìn kó yan mọ́. Ẹni tó kọ́lé alárànbarà nísìnyí tó security tó wà ń bẹ̀ kò lè sùn kó forí lóṣù ká mọ́. Gbogbo àwọn tó lówó tí wọ́n lè kàn nísìnyí inú ìbẹ̀rù ni wọ́n ń gbé. Ó yẹ sọ fún mi báwo lè yóò ṣe máa ronú olé mọ́tò nísìnyí tí ò ní kọ́kọ́ ronú ẹ̀mí yìí. Ṣẹ́mi mi yóò survive gbogbo ohun tí à ń là kọjá. Ṣẹ́mi mi yóò survive gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè báyìí wọ́n lọ. Ikú lónìí ọ̀rọ̀ lọ́la. Ṣé kú òní ọjà àjọrọ̀ tí ń bọ̀ lọ́la? Ikú òní ṣé yóò jẹ́ ká jọrọ̀ tí ń bọ̀ lọ́la? I don't get it anymore. Federal government ìlú lè tà wá fáwọn orílẹ̀-èdè àtọ́ sọmọ wa tẹ́ tà wá fún.
tá a bá lè sẹ́ nísìn a máa sẹ́ díẹ̀díẹ̀ ilé tá a fáwọn ṣáàdì ni o Cameroon ni o Niger ni o tí wọ́n fógun jà wá tẹ̀tẹ̀ tí ní kankan ṣe sí láti jọjọ́ yìí ìlú lè tà wá fún wọn tí wàhálà yìí fi pọ̀ tó yìí. How much did he sold us today? Akọ̀lẹ̀ yín kan gbogbo ìgbé tá a wá ń gbé ní àwọn ń gbégbé pé àmẹ́ni tó kàn láì ṣe ikú la máa ń sọ pé àmẹ́ni tó kàn eléyìí ní sá àwa ń gbégbé ayé wa ń gbé ayé pé gbáwo la mọ̀ tí wọ́n tún bó la mọ̀ tí wọ́n tún ti attack bó la mọ̀ tí wọ́n tún ti attack gbogbo ẹ̀yin tẹ́ design yẹn fún wa láti day one níjọba orílẹ̀-èdè yìí gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ nípa atrocity yìí gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ nípa banditry yìí gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ nípa wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè láti day one Bálálẹ́ bá ní ọ̀dà fún yà láàárọ̀ òní gbà gbogbo ohun tẹ́ bá fi ọjọ́ ayé yín kójọ yóò parẹ́ lójú ẹ̀mí yín ni gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ̀mí wá takáìtì tẹ́ ẹ̀ sì rí nǹkan kan ṣe sí àní Gumi sọ wípé federal government know where they can find them they know where they can find them they know all their leaders federal government know all their leaders federal government can locate them. Anytime I'm going to meet them, they will give me policeman, give me soldier, give me all. I don't blame Gumi. And we are all blaming him. This man was saying they know where they can locate these people, even their leaders. What they Benny. Àwọn ọmọ ológun. I pledge to Nigeria, my country, to serve Nigeria with all my strength. They don't serve with their strength again. They are serving with their life. They are paying with their life. Our soldiers, our military are paying with their life. And me, one of them, they are wasting our children. They are wasting our brothers, our sisters. They are wasting them. Come on, God is I've said it earlier. Is it not even better? Is it not even better than all this rubbish? You are telling us that you are working on insecurity. Okay, show us the results. No results. Nothing. There's no result to show. You are trying. How? When? Where? Ibo? Igbawo? No results. No traces of you trying. This thing keep happening every day. Imagine àwọn ọmọ ọlọ́mọ tó tún ṣe wáyéèkì lánàá tí wọ́n tún ṣe wáyéèkì wọ́n tún lọ bẹ̀ wọ́n tún lọ sí Kogi State lánàá and they kill the whole vice principal. Ẹni tó ti ń gbàdúrà ìpè lọ́jọ́ kan òun fọwọ́ òun gbẹ̀ tóun lọ́wọ́ ìjọba ẹni tó ti ń gbàdúrà ìpè lọ́jọ́ kan òun náà bóun ti sìn ìjọba ó sì òun jù bẹ́ẹ̀ lọ. They just waste him just like that. Torí pé kíni torí pé ó ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba because he's serving. Torí pé ó ń gbàdúrà kórìí táwọn ọmọ kan dá. Federal government ìlú lè tà wá fáwọn orílẹ̀-èdè tẹ̀ tà wá fún ìlú lè gbà lọ́wọ́ wọn. Ìlú lè gbà lọ́wọ́ wọn federal government. Tàbá lè san nísìn a máa san díẹ̀díẹ̀. Àwọn owó wa kọ́ wà tá a bá ṣàkókò hang káàkiri àgbàjọ àfisàn. Please stop wasting us. Stop killing us. Federal government, stop killing us. You are killing us. You are a waste ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí. You are telling us you are working. You are trying. Oh yeah, show us the results. Where is the results? Àwọn kan ti wà ní captive for the past 3 weeks. Tí o ti sí ọjọ́ tí o ti sí retí ọjọ́ tí wọ́n gba ìdáǹdè. O ti sí retí ọjọ́ tí wọ́n jáde kúrò ńbẹ̀. Another victim just yesterday. Federal government ọ̀nà owó lẹ́gbàá tẹ́ fi ń try. Bulletin try. Ẹ bá mi share video yẹn jọ nítorí Ọlọ́run. Ẹ bá wa béèrè. Ẹ máa drop comment pé lónìí federal government gbà. Please keep dropping that comment pé federal government ló lè gbà lọ́wọ́ àwọn tẹ́ tà wá fún. Because àwọn tí wọ́n sọ yìí wọ́n ní kí wọ́n kì í ṣe orílẹ̀-èdè yìí. Chad, Niger, Cameroon kankan náà pè wọ́n.
wọ́n ní wọ́n ṣe orílẹ̀-èdè yìí so èló ni wọ́n gbà lọ́wọ́ wọn á san padà tàbá lè san á máa san díẹ̀díẹ̀ ẹ máa bá mi drop comment yẹn pé èló lẹ gbà lọ́wọ́ àwọn tẹ̀tà federal government please anytime tẹ bá ti share video yìí ẹ máa drop comment yẹn pé federal government èló lẹ gbà lọ́wọ́ àwọn orílẹ̀-èdè tẹ̀tà wá fún torí tẹ́ bá ṣe pé tà wá fún wọn ni ẹ lè sọ fún wa wípé ẹ ń try tà dẹ̀ rẹ́ ní iṣẹ́ they keep striking every day they keep striking every day ní gbogbo state kọ̀ọ̀kan náà dẹ̀ ń tọ́jú kiri tẹ́ bá ṣe ń share fídíò yìí ẹ máa bá mi táàgì ẹ wípé federal government èló lẹ gbà lọ́wọ́ àwọn orílẹ̀-èdè alásọmọgbé tẹ̀ tà wá fún èló lẹ gbà tẹ́ fi ta ọjọ́ ọ̀la wa tẹ́ fi tà wá tẹ́rú tẹ́ tà wá tẹ́rú gbogbo àwọn tó jẹ́ victim wọ́n sọ fún wa wípé gbogbo àwọn ẹni yìí ò kì í ṣe Fúlàní orílẹ̀-èdè yìí wípé wọn kì í ṣe orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè alásọmọgbé wa ni wọ́n Gumi tí gbogbo wa dẹ̀ ń blame máa yìí dẹ̀ ń dúró lórí point wípé they know where they can find them they know their leaders they know their base wípé anytime tóun bá ti lọ wọ́n fòun security tó tẹ̀lé òun sójà ọlọ́pàá army gbogbo àwọn uniform man wọ́n máa ń fún òun tí máa ń tẹ̀lé òun lọ wípé kò sí ọjọ́ tóun máa lọ tí òun máa dá lọ what are we now saying? What are we now saying? What are we now saying? Kí la wá sọ? President Bola Ahmed Tinubu. It's getting worse. Kí bàbá tó gbapò. Bàbá mọ̀ pé orílẹ̀-èdè yóò dùn gbé kò fara rọ. But Baba said insecurity is the first thing táwọn máa kọ́kọ́ mójútó táwọn bá dórí oyè. Àwọn mọ̀ pé ìlú ò dáa. Ṣùgbọ́n àwọn fọwọ́ ẹ̀ gbáyà nípa àwọn mójútó ọ̀rọ̀ ètò ààbò. Bàbá ẹ ṣe nǹkan kan this thing is getting worse. It's getting worse day by day. Tó bá jẹ́ pé nìkan ló kàn sọ̀rọ̀ ṣàkà kan sí any government. Within 24 hours, they will track the person down. Within 24 hours, wọ́n track ohun tó ń down. Anywhere tó ń tọ̀ bá wà, wọ́n track ẹ̀ down ti family. Oya tell me, kí ló ṣẹlẹ̀? These people keep posting videos, keep slaughtering people on live. Doing TikTok. And then wọ́n track kẹ́tì ẹ̀kan track ẹnìkan. Orílẹ̀-èdè yóò dùn gbé mọ́. Àwọn ọmọ ológun wa wọ́n dẹ̀ ń waste wọn lójoojúmọ́. Wọ́n pa àwọn ọmọ ológun wa lójoojúmọ́. Everyday ni wọ́n waste wọn. Every day, as if they are animal, as if they are bí wípé wọn ò ní ẹ̀jẹ̀ lọ́rùn tiwọn. Ẹ mọ̀ nǹkan táwọn wèrè tán lọ fèsì yìí gbé dání. You know quite right, you know very well. You know the instrument these guys carried. Kí lẹ gbé fáwọn ọmọ ológun wa kó pò, ìbọn ẹlẹ́tù, gárẹ́ẹ̀tì, ẹni kan máa lọ fi kojú ikú. Ẹ̀dẹ̀ fojoojúmọ́ pa wọ́n pakúpa. Àwọn vigilante ń kọ́, àwọn àmọ̀tẹ́kùn ń kọ́. They keep wasting them. Federal government, èló lẹ gbà lọ́wọ́ àwọn orílẹ̀-èdè tẹ̀tà wá fún. Please keep sharing this video. Keep sharing this video. Ẹ máa bá wa share, ẹ máa share ẹjọ́. Tẹ́ bá ti ń share, ẹ máa tag ẹ wípé federal government èló lẹ gbà lọ́wọ́ àwọn orílẹ̀-èdè asọmọgbé tẹ̀tà wá fún. Èló lẹ gbà lọ́wọ́ àwọn orílẹ̀-èdè asọmọgbé tẹ̀tà wá fún. Torí wọ́n ń jẹ́ kó máa yé wa pé àwọn wèrè tó ń ṣiṣẹ́ yìí wọ́n ṣe Fúlàní Nàìjíríà wọ́n ṣe kíní kan. Wọ́n sọ fún wa pé àwọn orílẹ̀-èdè tá a mú lẹ́gbè ní African country ni. And Gumi keeps saying it pé ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè rí wọn. You know where to locate them. You know where to find them. But still yet you guys keep mute. Ẹ sì ṣe bí ẹni pé nǹkan kan ò ṣẹlẹ̀. Nígbà tí wọ́n gbé ọmọ tó gbé àbúrò former minister tí gbogbo wa ń pò tí wọ́n ní ṣáà ń yọ̀ wọ́n ni. Can you now see the difference? Ṣe rí yàtọ̀. Ṣe rí yàtọ̀ torí wọ́n là ń yọ̀ wọ́n ni.
wọ́n là ń yọ̀ wọ́n ni wọ́n là ń yọ̀ wọ́n ni ṣe ti rí yàtọ̀ ìyà tí ń jẹ ọmọ mẹ̀kúnnù àti ìyà tí ń jẹ ọmọ olówó. Within a week they have been rescued. Àwọn kan dẹ̀ wà nínú igbó Orúmọlẹ̀ for the past going to 1 week. Kò dẹ̀ tí ì sí ìrètí pé ọjọ́ báyìí ni wọ́n ò jáde. Ẹ dákun ṣáà ń yọ̀ wọ́n ṣùgbọ́n àyọ̀ wọn ṣùgbọ́n a ti mọ̀ wípé bẹ́gun bá gún ọmọ àwo lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀gbẹ̀rì lẹ́tí ń yọ. Bẹ́gun bá gún ọmọ àwo lẹ́sẹ̀ federal government ẹsẹ̀ ọ̀gbẹ̀rì lẹ́tí ń yọ. Àwa lọ́pẹ́ ń gbọmọ lórí àwa ni ìyà ń jẹ. Àwọn ọlọ́mọ tó tún lọ ṣe wáyéèkì wọ́n tún lọ bẹ̀ lánàá. Àwọn ọlọ́mọ tó tún wò pé tó one day should be one day. Èmi náà jẹ́yàn láyé. Let me keep striving, let me keep trying. Wọ́n tún lọ Kogi lánàá. Federal government ìlú lẹ tà wá fún àwọn tẹ tà wá fún àwọn orílẹ̀-èdè àsọmọgbè tẹ tà wá fún ìlú lẹ tà wá fún wọn. Tá a bá lè san tán sí a máa san díẹ̀díẹ̀ kó jẹ́ kálàáfíà jọba. Owó ló ní ọ̀rọ̀ lọ́la. Ọjọ́ wo la gbádùn owó ọ̀la ńgbà tí ikú òní ọ̀bà jẹ́ àgbádùn ẹ̀. Nígbà tí ikú òní ọjà àgbádùn ẹ̀ when federal government ìlú lẹ tà wá fáwọn tẹ tà wá fún. Please keep saying that. Anytime tí a bá ti fẹ́ bá mi share video yẹn máa tag point yẹn please. Ẹ jẹ́ kó máa ring. Ẹ jẹ́ kó máa ring because I don't get it. I can't think straight. I can't think straight. We are not the only African country now. We are not the only African country. It rains everywhere, right? Because but this one is getting worse. Nigeria one is getting worse. Orílẹ̀-èdè ti pọ̀ jù. Orílẹ̀-èdè ilé àwọn èèyàn ṣe nǹkan tí ó dẹ̀ ní sẹ́ni tí ó mú wọn sí. A ní kólógun gan gbàjọba sẹ́ kólógun gbàjọba. Ẹ jẹ́ kólógun ó gbàjọba ẹni tí ó kú ó kú ẹni tí ó kú ó kú. Ẹni tó kú ó kú ẹni tí ó kú ó kú kólógun gbàjọba. Let military take over. Because I don't get it. A tún ti ń wọ ọdún mẹ́rin mi lọ́ọ̀kan. Ọdún mẹ́rin àkọ́kọ́ òun láti rù tá a ti pẹ́ tán yìí. Ọdún mẹ́rin mi tó kù ní ìsìn ọwọ́ Ọlọ́run la wà. Ọwọ́ Ọlọ́run la wà. Ọwọ́ Ọlọ́run la wà. Federal government ìlú lè tà wá fáwọn tẹ̀ tà wá fún. Tá a bá lè san tán lẹ́ẹ̀kan náà a mọ̀ san díẹ̀díẹ̀. Tá a mọ̀ tọkàn owó fi balẹ̀ tá a fi lè sùn tá a lè díjú. Tá a lè sùn tá a lè díjú tá a lè ronú àti ṣe nǹkan rẹ̀. Because presently kò sẹ́ni tó ronú mọ́tò kò sẹ́ni tó ronú ilé kíkọ́ báyìí. Torí àwọn tó kọ́lé jẹ̀rẹ̀jẹ̀rẹ̀gẹ̀ wọ́n kẹ̀kẹ́ iná kẹ àyàfo ni wọ́n fi ń gbé bẹ̀. Iná fún àyàfo ni wọ́n fi ń sunú ẹ̀. The fear of unknowing ni ò jẹ́ kí kálukú ẹlòmíì tọkọ́lé ló lè sùn ẹ̀ mọ́. Federal government èló lẹ tà wá fún àwọn tẹ tà wá fún. Wọ́n ti sùn mí. Tí kálukú bá mọ̀mọ́ lọ school báyìí nísìnyí gbogbo àwọn tó mọ̀mọ́ lọ school inú kan àyà kan náà fi mọ̀mọ́ lọ school. Ẹni tí mọ̀mọ́ lọ school báyìí nísìnyí ó sàkàn mú lọ pé inú kan àyà kan ni pé tó Olúwa àwọn náà lẹ̀lẹ̀mí wa lóòótọ́. Ẹni tí ń lọ ibi iṣẹ́ ó ń lọ pé Olúwa ọwọ́ ẹ̀wọ̀n fẹ̀mí mi lé ni. Ẹni tí ń sùn nílé lóru mọ́jú ń sùn pé tó Olúwa bó bá wọn ọ̀nà àánú rẹ̀ jẹ́ ń jí símọ́lẹ̀ alààyè. Ọlọ́run má jẹ́ kí BP ọmọ pa gbogbo wa tán o. Ọlọ́run má jẹ́ kẹ́jẹ́ rúrú pa gbogbo wa tán. Ọlọ́run má jẹ́ kí ìrònú wọn wá lé mọ̀. Because kò yé yẹn mọ́ federal government èló lẹ gbà lọ́wọ́ àwọn tẹ tà wá fún. Kí ni agreement yín? Kí ni nǹkan tẹjọ fọwọ́ sí? Tẹ fi lérò wípé ẹ̀mí wa ló yẹ kẹ́ máa fi di. Kò yé.